afa tí wọ́n ka tírà ní tí mo fẹ́ sọ yìí lè yé afa tí wọ́n ka tírà dáadáa yóò mọ̀ pé kèsì gbogbo tó ń bá nínú tírà ló lè sọ bọ́ta kèsì gbogbo tí tẹ́ ẹ bá kà nínú tírà lè sọ bọ́ta ẹ bá nǹkan jẹ́ o kọ̀dẹ̀ tí ń tí ń sàwọn èèyàn pé wọ́n fẹ́ sọ fudulul kalami lọ ọ̀rọ̀ pé wọ́n fi tíya ọ̀rọ̀ tẹ́nìkan kan sọ ní yọ̀dẹ̀ bá nǹkan jẹ́ ni àbá ti jọ wà káwò pé sọ̀rọ̀ ìṣe sọ̀ǹta mo ka àwọn kankan nínú ó tó nù afa àwa kan bẹ nínú ilé ajíkọ wọ́n pè wọ́n ní khalifa muslim wọ́n pè wọ́n ní afa àdòwú mo wá ka kinní kan mo sá ń kà nínú tí a kẹ àbí kíní yọ wá yé mi ni mo bá gbé fún wọn pé ọ̀gá ẹ bá ń àwọn sì tún lọ kéwú ní òkè òkun kéwú tí wọn tún ju ti ayé lọ ẹ bá ń ka kíní àwọn náà bá ní tí n bá ní í sì gbọ́ ìtumọ̀ kíní yìí ni mo ní bẹ́ẹ̀ mi náà wọ́n ní àdáki àwọn fọlọ́n bí ọmọ sọ bọ́ ta o. Allahu akbar Allahu akbar. ẹ bá wa Ìdòwú nínú ilé ajíkọ ni wọ́n ní mọ̀ sọ bọ́ ta o mo ní jèmi náà lójú pé àbí mo wá ń sì tú ni lọ́jọ́ tó gbé wá fẹ̀yìn tẹ̀ tún jẹ́ ọ̀gá fún wa àwọn nǹkan bẹ́ẹ̀ pọ̀ nínú tíra téèyàn gbọ́dọ̀ sọ bọ́ta wọ́n fẹ́ sọ fudulu kalami yọkàn wípé jẹ́ ká sọ̀rọ̀ kan pẹ̀lú kí ló fẹ́ ti ẹ̀yìn ọ̀rọ̀ yẹn jáde ẹ̀yìn ọ̀rọ̀ jáde ìyẹn hákìlú ẹni tó jọ làákà ìgbọ́dọ̀ ro pé tí mo bá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá a máa ń sọ nù yàrá ọ̀tọ̀ ọ̀rọ̀ tá a sọ ń pàṣẹjì ọ̀tọ̀ ọ̀rọ̀ tá a sọ ń ta gbangba ọ̀tọ̀ ìkànnì àwọn sọ̀hábà ó ní táwọn bá pé kiribiti tán lọ́dọ̀ ànẹ́bí àwọn tó máa ń pé kiribótó ọ̀tọ̀ lọ̀rọ̀ kiribiti ọ̀tọ̀ lọ̀rọ̀ kiribótó Allahu akbar. so akàn létí ni ó jura wọn lọ alójú ni ó jura wọn lọ wọn mọ sáfẹ́ sọ̀rọ̀ yóò bá nǹkan jẹ́ o yóò dà nǹkan rú o a wà fara wa lé ọ̀tá ìsìlámù lọ́wọ́ ojú wa nù torí téèyàn bá mọ kéwú jù. Praise the Lord. Ṣẹ́yìn náà ń gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló wà nínú tírà tó wà nínú àwọn ìwé àwọn mùsùlùmí tó jẹ́ pé tí èèyàn bá kà èèyàn ò gbọ́dọ̀ sọ síta torí tó máa gbẹ̀yìn ẹ̀. Wọ́n wá cite ara wọn as example àti ẹnìkan pé àwọn ka tírà yẹn àwọn bá nǹkan kan bẹ̀ àwọn tún sáwọn ò gbọ́yé ni àwọn tún gbé lọ fẹ́ni tó tún jù wọ́n lọ. Ìyẹn náà wo ni bó ti sọ yẹn náà ló ṣe rí àmọ́ àwọn fi Ọlọ́run bá bẹ̀ ọ́ má sọ ń ta rárá má jẹ́ kẹ́nikẹ́ni gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwa náà ń kà nínú ìwé yín òun lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yín ti háìdè o. Ìdá ń kà nínú ìwé ìsìláàmù tó ń bá ọ̀pọ̀lọpọ̀ yín mùsùlùmí lójijì àwọn àfáà yín ti kà wọ́n ti rí o intentionally wọn ò fẹ́ jẹ́ ẹ mọ̀ òótọ́ yẹn ni o torí pé n tó máa gbẹ̀yìn ni pé tẹ́ ẹ bá mọ̀ ẹ́ sá lọ kó Islam. So tí Ezekiel Noah tọ́lọ́run bá ń lò láti wá máa tọ ìmọ́lẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan tó wà nínú ìwé yìí tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ ẹ farabalẹ̀ àti gbé ẹ mọ́ ṣe pè mọ́ ẹ̀yin náà ẹ lọ wo bẹ̀ kẹ́ ẹ fojú ara yín rí ìwé tí mo bá quote ẹ lọ wo bẹ̀ kẹ́ ẹ fojú ara yín kẹ́ ẹ fi rí tí ó bá tún wá ṣe kàyéfì fún yín ẹ tún gbé lọ fún àwọn àfáà yín yẹn gangan pé áyà yìí àbí àdìsí àbí sírọ̀ yìí àbí tẹ̀fsírì yìí ẹ bá wa tú káwá wẹ tó parọ́. Àwọn àfáà yín mọ̀ ó tọ́ wọ́n mọ tó wà nínú ìwé yín wọ́n decide àti fi yín sínú bondage ni. Mo dẹ̀ bí Ọlọ́run nínú àánú ẹ̀ pé gbogbo yín pátá lẹ́ẹ̀mọ̀ ó tọ́ òtítọ́ sì sọ yín di òmìnira ẹ padà tẹ̀lé Kristi torí òun nìkan lọ́nà ìyè tó yẹ kó kò sí àpamí àdàlúmọ́ra wọn bí ẹ bá ti rí yóò fi ìmọ́lẹ̀ hàn yín ẹ padà wá sọ́dọ̀ ẹ sì jẹ́ nígbàlà. God bless you. Thank you for sharing. Ire o.